akọ́mọdé ilé akágbà ilé akóyunnú akásẹ̀bí gbogbo ọmọ Nàìjíríà pátápátá la kí ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́. Ǹjẹ́ kọgókangó lòun àgó tó gbẹ ní tàwọn akèrègè tágógó bá balẹ̀ a máa ró kangókangó ọ̀wàrà òjò ní balẹ̀ títalẹ̀ ṣàràṣàrà. Ọlọ́run ọba ló ní ẹ̀mí, ọba ló lẹ̀dá, ọba ló ní gbogbo nǹkan. Ọlọ́ọba yìí náà lálágbára kábíkábí àwọn èrò àlá ọba kọ̀mọ́tìkà lẹ́yìn adúró gbọ̀n lẹ́yìn aṣòótọ́ ọba gbogbo ìgbà ọba tó ń lọ́gbọ́n ọba tó lóye ọba tó ní ìgbà ọba tó ní àsìkò ọba tí gbogbo ọgbọ́n ayé yé ọba tí gbogbo ọgbọ́n ọ̀run yé. Ọba yìí náà ni alágbára nínú ọlá. Ìbà rẹ o, a kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa. Tòró ló sọ fún wa wípé a gba Yorùbá nation tá a sì ní kú sọ́nà bí èéfín lórí ọ̀rọ̀ yìí. Ó ti sọ fún wa wípé ó ti ṣeé ṣe. Ṣé wàá rí pọ́lọ́ ọba yìí tóbi, ọba tó jẹ́ kó rí bẹ́ẹ̀. Ìbà rẹ o. Gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa ẹ káàbọ̀ sí Great Yorùbá Defence Movement Worldwide lábẹ́ aláṣẹ àtolùdarí ìyá wa Olúṣọlá Precious yèyé wanu ìyá alálùbáríkà tí wọ́n ń dúró ti kí ọ̀rọ̀ Yorùbá nation kó lè ṣeé ṣe, torí pé ọ̀pọ̀lọpọ̀ náà tiẹ̀ ti lérò gbàgbé ìrètí wípé ṣé ó lè ṣeé ṣe báyìí. Ọpẹ́lọpẹ́ àwọn ìyá wa Precious Olúṣọlá àti àwọn bàbá wa Chief Sunday Igboho Òòṣà, bàbá wa Professor Banji Akíntóyè, gbogbo àwọn tí wọ́n ń ṣe takuntakun pé kílẹ̀ Yorùbá kó di gbígbà ní. Aṣíwájú Yorùbá káfàtà bàbá kábíyèsí Kẹ́mi Ológùn kẹ́pẹ́ fún wa. Bí bàbá yìí ṣe dàgbà tó gbogbo agbára ni bàbá yìí fi ń ṣiṣẹ́. Àdúpẹ́ lórúkọ gbogbo wọn ni mo fi ń kí wa káàbọ̀ fún lórí ètò fàṣálẹ̀. Àkànbí pankẹ́rẹ́ ọ̀rọ̀ lèmi jẹ́. Ọlọ́run ọba mi lọ̀rọ̀, ọba tó lọ̀rọ̀, ọba tó lọ́gbọ́n ọ̀rọ̀, ọba tó lágbára ọ̀rọ̀. Ìbà rẹ. Gbogbo wọ́n lọ ṣe ọ̀rọ̀ Yorùbá nation ó jọ àwọn ọ̀tá lójú, kò dẹ̀ sí, kò lè má jọ wọ́n lójú. Gbogbo agbára gbogbo ọgbọ́n tẹ́ fẹ́ dá lórí ọ̀rọ̀ àwọn rálì tá a fẹ́ ṣe gbogbo ẹ̀ láti gbọ́. Gbogbo àwọn àrà tí wọ́n fẹ́ dá lórí ọ̀rọ̀ rálì tá a fẹ́ ṣe gbogbo ẹ̀ láti mọ̀. Ọlọ́run tó dẹ̀ láyé tó lọ́run kò ní gbà kí ọ̀tá ó rẹ́yìn wa. Tó Yorùbá nation ti dàgbò lọ́jọ́ lórí. Ọlọ́run ọba mi dẹ̀ ti ṣe, ó ti tigi àlọ́yè tó ti wá dúró tán pẹ̀lú ọwọ́ agbára ni. Gbogbo òwú kíjọba gbìyànjú, gbogbo ohun tó wù kán fẹ́ ṣe kán dá lára. Yorùbá nation náà ni Ọlọ́run ọba mi ni ó bá wa ṣe, ó dẹ̀ ti ṣe, ó dẹ̀ ṣe tá a ti ṣàṣeyọrí ẹ̀. Gbogbo olóṣèlú tó ní kò ní ṣeé ṣe fún Yorùbá nation, Ọlọ́run bó gbàgbára lọ́wọ́ wọn tiẹ̀ ti gbà á. Gbẹ̀yìn èèyàn ẹjẹ́ àjọ máa wọ́ọ̀ṣì báyìí, kájọ wọ́ọ̀ṣì gidi. Gẹ́ngẹ́rẹ́ la wà á. Ibi tán bá dé báyìí do or die iná bọ́rọ̀ dé.
wọ́n torí Yorùbá Nation lọ ra ammunition. Ìyá wa Olúṣọlá Precious wọ́n torí Yorùbá Nation lọ ra ammunition pé yes àwa gbógun ti tán ṣe lọ́wọ́ ìṣẹ́ bẹ́ẹ̀ gbogbo agbára náà fẹ́ lò ẹ̀yin ọmọ Yorùbá ẹ má mọ̀ jẹ́ àsùn àsùnpìyè tá a bá sùn ò léwu níbi abọ́rọ̀dé torí wọ́n ṣe tán láti gbógun ti ran Yorùbá pátápátá lórí nǹkan tó Nàìjíríà ti NDRA tẹ́ wá ń bínú lé lórí. Nàìjíríà ti NDRA wá ìtẹ́ ń bínú lórí nǹkan tí ò sí ńlẹ̀. Ẹ wá ń wá gbogbo ọgbọ́n wípé rálì tán fẹ́ ṣe o ẹ̀yin náà ti wá lọ rán irú aṣọ wá ẹ lọ rán aṣọ Yorùbá Nation ẹ fẹ́ gbèwọ̀ fáwọn ọmọ ìta yín pé káwọn náà máa bá wa fá gbogbo bí bá ti bá wa rálì kán bá wa jà fitafita. Ẹ̀rù òbodò ẹni tí ó kàn lòdò lára ń kan wàláì ẹ̀rù òbodò ẹni tí ó kàn lòdò lára ń kan ibi ọ̀rọ̀ gbé dúró yìí Yorùbá Nation ti bọ́. Mukaila Abdulgafar ẹ káàbọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń bọ́ sórí ètò ẹ káàbọ̀ ẹ má bá wa ṣe ètò yìí ẹ má bínú àwọn iṣẹ́ tá a ṣe ló jẹ́ kí fọ́ìsì yá bí gbogbo ẹ ṣe lọ ló yẹ kó wá àti jẹ́rìí nìyún. ṣe rí gbogbo ọgbọ́n àtètè tán gbédé kò lè wọ́ọ̀kì fún wa wọn ò lè rí Yorùbá Nation dàrú wọn á lọ ránṣọ àtàwọn ọlọ́pàá àti gbogbo ẹ̀ wọn lọ ránṣọ kún wọn pé kán máa da ìdáǹṣerú kán máa domi àlàáfíà rẹ̀ lù ẹjọ́ gbogbo àwọn tí wọ́n bá jáde fún rálì ẹ dákun ẹ wá kóòdì sáwọn èèyàn tiwa lọ́wọ́ á fi máa dá wọn kàńdà mọ̀ nínú ìráìsì láti lè tètè identify wọn torí wọ́n fẹ́ da rálì yẹn rú wọ́n sì fẹ́ dáràn sí wa lọ́rùn káwọn bá lè jáde. Ẹ káàbọ̀ padà sórí sórí ètò Adékáyọ̀dé Òjó ẹ má jẹ ẹja wá kóòtù fáwọn èèyàn wa tí wọ́n papọ̀ mọ́ rálì ká lè mọ yọkàndá kónú rẹ̀ sí o ìyí tí wọ́n fẹ́ ṣe báyìí ni mò ń sọ yìí o láti lè mọ dá wọn mọ̀ yàtọ̀ síra wọn. Ẹ ètè jẹ́ ká wá kóòdù sí wọn àwọn èèyàn tiwa lọ́wọ́ ká lè dá àwọn èèyàn tiwa mọ̀ yàtọ̀ bàbá ti mọ̀ pé àwọn tó lóṣèlú rán wá ní àálẹ̀ ètè mọ́gbọ́n tá a dá sí onílé ó tàṣírí wọn tó bá ti ń débi rálì o ewé ara gbà ọ̀nà ògbà ní í ṣe ewé ara gbà wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe bírabíra ní pẹ̀lú àṣẹ Ọlọ́run. Yorùbá Nation ti dúró ẹyẹ ká jáde fún gbogbo àwọn rálì tí wọ́n tó ó wá ń ta tí on the 16 ní on the 17 ní ẹyẹ ká jáde fún gbogbo àwọn rálì ìyẹn ló máa jẹ́ kọ́mọ̀ wá ní crowd kẹ́rò pọ̀ ìwọ tó bá fẹ́ wá fìdán náà máa bọ̀ wàá bọ́ lọ́nbẹ̀ ẹ wá bẹ̀rẹ̀ sí pín gàrí káàkiri fáwọn èèyàn gàrí tó dálẹ̀ àwọn èèyàn tó ń kó tilẹ̀ ó mà ṣe o àsìkò iná lẹ máa ń rí nǹkan pín àsìkò táwọn èèyàn ń jìyà àárín yín ìyá yìí tó ń lọ lọ́wọ́ dìsìn náà. Hello. Ẹ kálẹ́ o. Orúkọ mi ni Fálàdé fún mọ̀lẹ́ láti ilé ìjọ. Ọ̀dà sà lọ́ra sà. Ẹ kálẹ́. Mo wá sùn láyé pé mo ń wo ìgbésẹ̀ wọn náà fẹ́ ṣe rálì. Bẹ́ẹ̀ ni rálì wà. Ìgbà wọn náà fẹ́ ṣe. On the 17 Saturday nìbàdàn 16 ní Ṣàgámù ní Ogun State. It's still Ogun State.
kò tí ì sí lọ́rùn àwọn tí kìíní lè wá, wọ́n lè wá Ìbàdàn mega rally ní ti Ìbàdàn náà ṣe oògùn wọn lè parapọ̀ wá sí ìlú. Wá sí Ìbàdàn kẹ́kẹ́ gbogbo ojú pé ọ̀dà ọjọ́ òní tí a ọ̀dà gbé wá. Ẹ ṣeun, ó dàárọ̀. Tó gbogbo ọmọ Nàìjíríà ṣe ń gbọ́ wa, ẹ káàbọ̀ sórí ètò. Tó ẹ rí gàrí pé àbí ẹ rí gàrí pé ẹ bẹ̀rẹ̀ sí pé gàrí káàkiri ẹ pín gbogbo ẹ̀. Ẹ̀dùn àwọn èèyàn wá ń béèrè lọ́wọ́ tiwa ń gbà tá a lọ ṣe àwọn rally níbì kan tá a lọ bá àwọn èèyàn sọ̀rọ̀ bí awareness náà bí wá lérè pé gbà wo làwa náà pa oúnjẹ tiwa. Ẹ wá gbà wá àwọn oúnjẹ yìí náà là ń jẹ, ẹ má jẹ́ ká mọ oúnjẹ ẹ̀sìn, ẹ má mọ owó òsìn mọ́. Àwọn òkì nǹkan tá a gbé wá òkì sọ̀rọ̀ òṣèlú. A ní pé kí gbogbo wa bọ́nú yà kí à ń bá mọ́. Nǹkan tá a gbé dání nìyẹn. Ìyàwó Olúṣọlá Precious, ìyá dáadáa. Àwọn ni great, àwọn ni ìyá wa ló ní great Yorùbá Defence Movement Worldwide. Ìyàwó Olúṣọlá Precious pẹ̀lú àṣẹ Ọlọ́run lọ́la báyìí nísìn wọ́n tún ti wà láàrin Àbújá ní London láti lọ ṣe rally tiwọn náà, mega rally tiwọn náà ó wáyé ní London. Gbogbo àwọn ará London náà wọ́n jọ ṣe ni. We are moving. A dúró sójú kan. Way out for Yorùbá nation ni. Kí ni way out wa? Ní wípé ká fìmọ̀ ṣọ̀kan. Káyé dúró oúnjẹ tòní. Oúnjẹ iná la jẹjẹjẹjẹ. Tá a fi wà láti 1960. Tá ti ń tàn wá bọ̀. Wọ́n gbá wọ́n gbá bàbá wa. Wọ́n gbá bàbá wa. Lórí rọ́nà gbé ọ̀rọ̀ Nàìjíríà lé. Ṣótú yẹ ká tún máa béèrè lọ́wọ́ wa wípé ẹjọ́ ìgbà wo lápè ń jẹ, lápè gbá lápáwo fún yín. Òṣèlú kọ́ la gbé wá fún yín. Ẹnìkan béèrè lọ́wọ́ mi pé ẹjọ́ ṣé níbi rálì rẹ̀ ṣe máa pọ́nwó. Rálì olóṣèlú kọ́ là ń ṣe. Àwọn olóṣèlú yìí ti bà nǹkan jẹ́ gan. Rálì olóṣèlú kọ́ là ń ṣe. A fẹ́ gba orílẹ̀-èdè títí wa gangan. Ká máa pàṣẹ lórí orílẹ̀-èdè wa. Ifálàdé ọ̀nà ìmọ́lẹ̀ Ògúnlẹ́yẹ. A fẹ́ gba orílẹ̀-èdè wa gangan. A fẹ́ pò lábẹ́ ìjọba amúnisìn níbi tí ìyá tí tó ń jẹ ìpanu ìní location 419 wà. A fẹ́ dá dúró láti máa pàṣẹ tiwa, láti máa ṣe tiwa. So kì í ṣe pé a fẹ́ wá gbẹ a fẹ́ máa pínwó fún yín àbí ká máa fún yín lóúnjẹ. Tá a bá fún yín lóúnjẹ tòní ṣé a fún yín tọ̀la ni. Ṣùgbọ́n oúnjẹ láéláé lágbé dání. Gbogbo ohun táyẹ̀ ti lọ ṣe báyìí. Àwọn kìíní ìfẹ́ sọ ọ̀rọ̀ ìdí ogun. Wọ́n ti lọ há àwọn ọmọ lóríṣiríṣi tá ti kó síta láti dojúkọ nǹkan tá a fẹ́ ṣe pé kó má lè ṣeé ṣe. Ọ̀rọ̀ ilé kìí ṣe Tinubu nìkan mọ́. Gbogbo àwọn gómìnà wọ́n ti ṣèpàdé papọ̀ láti dojúkọ gbogbo wa ní gbogbo stéètì wọn. Wọ́n ti lọ kó àwọn ọmọ jọ láti bá wa fa wàhálà. Ọmọ Yorùbá ká dúró tán. Lóòótọ́ kò sẹ́ni kankan lẹ́yìn wa ju òjò Ọlọ́run. Gbogbo ọgbọ́n tẹ́ fẹ́ dá lórí láti ba orúkọ bàbá wa Kóìkí jẹ́ àti Chief Sunday Igboho tẹ́ ti lọ sanwó fáwọn mídíà káàkiri. Gbogbo ẹ̀ náà ló ti jáde sí gbòòrò. Gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ẹ fẹ́ kíṣẹ́ yẹn sú wọn.
ẹ fẹ́ bà ọkọ wọn jẹ́, ẹ fẹ́ ṣe oríṣiríṣi láti lè mú wọn, láti lè dà wọ́n láàmú pé tẹ́ ẹ bá lè join wa and we are going to destroy you. Gbogbo ọgbọ́n yẹn láti rí, ó bẹ́ẹ̀ ṣe ń pẹ́ẹ́sì ti propaganda yẹn, gbogbo ẹ̀ làwọn èèyàn ti mọ̀. Bẹ́ẹ̀ gbé ta kò lè work. Kódà ní tó bá rí kẹ́ ẹ sọ sí Sunday Igboho, ẹ bá bú bàbá, ẹ bá sọ oríṣiríṣi, wọ́n ti dàkìtàn, wọ́n ti gbà mọ́ra, kò sọ̀rọ̀, a sì ń tẹ̀lé wọn náà ni. Bàbá náà sì jẹ́ ẹ bá pariwo Professor bàbá Bánjí Akíntóyè kẹranjú kẹranmú kẹsọ oríṣiríṣi ń pa wọn. Bàbá wa sì já síwájú Yorùbá, we are moving, no going back. Yorùbá nation lágbọ́n àgbà. Ẹ bá ranjú kẹsọ oríṣiríṣi kẹ lọ gbé gbogbo àwọn kinní yín wá, kẹ ṣe gbogbo àwọn ọgbọ́n tẹ máa dá tẹ fi máa dìṣọ àwọn olóṣèlú ẹgbẹ́ yín. A lè jẹ́ a lè gbà sí yín lẹ́nu. Yorùbá nation yẹn sẹ́ àlá máa gbà. Ẹ bá máa wá gbogbo inú ẹgbẹ́ kẹ́ máa fọ́nú ẹgbẹ́ pọ̀ kẹ́ máa sanwó fáwọn èèyàn ká máa dẹgbẹ́rú bá ṣe ń ṣe yìí, tí wọ́n ń da gbogbo nǹkan lù, tí wọ́n ò jẹ́ wọn àwọn èèyàn dáwó, tí wọ́n ò jẹ́ àwọn èèyàn ṣe gbogbo ẹ̀, tí wọ́n ó di gbogbo ẹ̀ tó ṣe wù kẹ́ ṣe tó sẹ́. We are moving, we move, we don't wait for anybody. Ẹ̀yin ló wù tẹ́ ń jẹnu yín yá, ẹ kàn jí ara yín ni, kò dí Yorùbá nation lọ́wọ́. Ẹ bá wánú ẹgbẹ́ kẹ máa fi mú fílẹ̀ nú ẹgbẹ́, kẹ máa wẹ́ni tó jó lórí ogun bẹ̀ káàkiri, kẹ máa wọ́nà bẹ́ẹ̀ ṣe pa. Ọlọ́run lè fún yín ṣe. Bò sí we are moving, we move, we don't wait for anything. Way out lélẹ́yìí. À ń bọ́ sínú ayé lọ ní ìyá mi Olúṣọlá Precious. Ẹ bá gbé ìyá mi Olúṣọlá Precious kẹ bà wọ́n jẹ́ ju gbogbo Nàìjà lọ, kẹ bà wọ́n jẹ́ gbogbo Nàìjíríà, kẹ sọ oríṣiríṣi. Kódà ní tó tún burú jù, kẹ tún wá gbé oríṣiríṣi nǹkan tí wọn ò ṣe, kẹ gbé jáde, kẹ fọpọ̀, kẹ wá rọ́bẹ̀ ṣe máa ń. Ìyá Olúṣọlá Precious remain ìyá Olúṣọlá Precious, ìyá wa ló sì jẹ́. We move, bẹ́ẹ̀ bá kú ẹ kú. Kódà kẹ kú lórí ìyún, kẹ mẹ́mi pa kẹrẹ, kẹ gbé òwò mi báyìí, kẹ wá lọ́wọ́ mọ́ ké sí, kẹ wá ṣe báyìí, kẹ wá ní kinní, àbí ẹ lọ wé èèyàn kan pé ó yá kó lọ sọ wípé pàkẹ́rẹ́ ọ̀rọ̀ pa gbogbo owó ilé ayé lọ́wọ́ ọ̀hún, ó ti kọ́ ilé ogun lọ́rọ̀ ọ̀hún, ìgbàgà àwọn kan ètò ẹrẹ́ni tó sọ̀rọ̀ Yorùbá nation ó lè lo náà kinní kan. We move, a ti mọ̀ yín olórí ibú ni, a ti mọ̀ pé olórí ibú èfẹ́ràn olóríire. Olórí ibú ọ̀tọ̀ olóríire ni, yóò máa bínú ni, yóò sì bínú kú ni. Ojú ní ti náà sàn, ojú ò padà tí wọ́n ni. We move. Engineer Bọ́dún Ọládipúpọ̀, we move. Yorùbá nation àti gbélé iná bó ṣe wù kẹ́. Kódà ìmọ̀ nǹkan tẹ́ tún lè dá lára, ẹ bá wa tẹ́lẹ̀kẹ́, bá wa tẹ́lọ́, fẹ́ bá ṣe ètò yìí, ojú òní tì. Gbogbo ọgbọ́n níjọba ilẹ̀ Yorùbá náà fi fẹ́ bà nǹkan tá à ń ṣe jẹ́. Gbogbo ọgbọ́n, gbogbo agbára náà fi fẹ́ bàjẹ́. Gbogbo ọ̀nà náà fi ń dojú ìjà kọ ìran Yorùbá láti dúró. Nígbà ẹ mọ̀ pé nǹkan tá a gbé lọ kè irọ́ ni, kí ló dé tẹ̀ ń lé wa kiri? Ọ̀dà irọ́ ni o, kò ní wúlò kinní kan o. Kí ló dé tẹ̀ ń bínú wa? Kí ló dé tẹ̀ ń lé wa kiri? Ẹ ti mọ̀ pé a ní èròǹgbà rere yìí láti bà gbogbo iṣẹ́ yín jẹ́. Ẹ ti mọ̀ pé gbogbo iṣẹ́ yín yẹn máa bàjẹ́. Ẹ dẹ̀ ti mọ̀ pé a ní sọ̀pọ́tà tó pọ̀. Àwọn èèyàn ti sọ̀pọ́tù ojú àwọn èèyàn ti là. À ń là àwọn èèyàn lójú kúrò lọ́nà yín níyì Ọlálékan. À ń là àwọn èèyàn lójú, ojú àwọn èèyàn ti là. Àwọn èèyàn ò sínú àwọn amúgùn yín mọ́. Wọn ò gbà. Àwọn èèyàn ò gba 1,000 kájíyà 20 years. Àwọn èèyàn ò fẹ́ mọ́. Àwọn èèyàn ò fẹ́ wo kókú lọ kárùn lọ. Àsìkò election nìkan lẹ̀ pé wo ẹ̀yin ò lè 412. Ìgbà tẹ́ ẹ fẹ́ gbàbó lọ wa ní ìsìn ẹ̀dọ̀rẹ́ wa lásìkò àwẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí pín jẹ. Ijó láti rẹ́yìn honorable lẹ́kàn. Ṣùgbọ́n gbàwẹ̀ ní ìsìn ẹ jáde ẹ wá. Ijó láti ráwa sẹ́nitọ̀ wa. Àsábùjó ti ẹ̀ jìnnà sí lẹ́sẹ̀. Ọlágorí sí àsábùjó jìnnà sí lẹ́sẹ̀. Àṣẹ ẹ lè wá látàbújá kẹ wá gbàwẹ̀ lé. Àṣẹ yìí náà àṣẹ tí ẹ mọ̀ pé yà ń jẹ mẹ̀kúnnù ẹ dé nísìn.
ẹ fáwọn èèyàn ló ń jẹ sínú fún 30 days ẹ tó sálà Àbújá padà so ni wọ́n máa jẹ Bukola Williams Abiodun ẹ káàbọ̀ so ni wọ́n máa jẹ Abdulateef Abdulrahim ẹ káàbọ̀ sórí ètò ẹ bá wa tẹ́lẹ̀ kẹ́ bá wa tẹ́ lọ́fẹ̀ẹ́ ẹjọ́ so ni wọ́n máa jẹ Jamiu Ògúndìjọ so ni wọ́n máa jẹ rẹ́ẹ̀sì abọ́ méjì tẹ́ fún wọn àtàbùjọ ò tiẹ̀ jìnnà àṣẹyìn náà tiẹ̀ lé wálé ẹmọjọ́ àti ń retí yín lé election dennis ẹgbẹ́ rẹ́ẹ̀sì ẹgbẹ̀rí abọ́ méjì wá àbí àṣẹ tiẹ̀ mọ̀ pé gàrí wọn ṣé gbẹ́ mọ̀ pé gàrí wọn ẹ máa fáwọn èèyàn gàrí abọ́ kọ̀ọ̀kan ìníwọ̀n ìgbàwé 30 days we move Yorùbá nation lẹ́yìn òun nìkan ní solution kò sọ̀rọ̀ kankan kò sí dá a lè gbọ́ nǹkan kan kò sí dẹ́sí lè ṣe kẹ́ ẹ fò látòní kẹ́ ẹ dẹyẹ àti gba Yorùbá nation lè kẹ́ ẹ para yín àti gba Yorùbá nation àti nǹkan tá à ń ṣe lọ́wọ́ yìí àti ó tiẹ̀ nítumọ̀ sí yín àti ẹ̀ tiẹ̀ mọ̀ yín gbà ṣe nǹkan gidi kí wá ọ̀dà kò nǹkan tá à ń ṣe òwúlò ń gbà náà kí lẹ wá tẹ̀lé wa kí fún kí lẹ̀ ń lébú ẹ̀mí wa kí lẹ fẹ́ mú sí Sunday Igboho sí kí ló ṣe fún yín kí lẹ̀ ń dọdẹ ẹ̀mí gbogbo àwọn tí wọ́n ṣe ìjàngbara kiri gbẹ́ ẹ̀ mọ̀ pé nǹkan Bọ́lá jókòó bóde mi gbẹ́ ẹ̀ mọ̀ pé nǹkan tá à ń ṣe onítùmọ̀ Prince Alátiṣe ọmọ Bọ́lá hàn we move kò sí nǹkan tó wù kẹ́ ẹ gbé wá kẹ́ ẹ bà gbogbo ayé yín kẹ́ ẹ bà gbogbo àwọn tó ṣe Yorùbá nation jẹ́ kẹ́ ẹ má bà wọ́n jẹ́ jù bẹ́ẹ̀ lọ we move àdúró kò sẹ́ni tó fẹ́ dúró sínú occasion 419 ẹ sì rí wọn láwọn náà fẹ́ dọ́gbọ́n wọ́n fẹ́ dọ́gbọ́n kírètì kíní irọ́ wọ́n fẹ́ ṣe referendum táwa náà ń ṣe wọ́n fẹ́ dọ́gbọ́n ṣe fẹ́ẹ̀kì rẹ̀ ẹ mọ̀ pé kò sí tó wà Nàìjíríà tí wọ́n wá fẹ́ẹ̀kì rẹ̀ jáde wọ́n fẹ́ dọ́gbọ́n gbé fẹ́ẹ̀kì rẹ̀ síta wọ́n wá sọ́gbọ́n gbé sí gbogbo mídíà wọ́n á ní wọ́n ti ṣe referendum wọ́n á ní àwọn Yorùbá làwọn ò lọ mọ́ ẹ lè rí ṣe ẹ ti gbọ́ ẹ lè rí yún ṣe gbogbo ọgbọ́n yín láti get ẹ park well ẹ̀yin òpònú ẹ̀yin olè ẹ park well ẹ kó sì lọ ẹ̀yin wá mọ̀nà lé báyìí àti ẹ mọ̀nà lé ẹ wá ń bẹ̀ wá ṣe dáadáa ẹ wá bẹ̀rẹ̀ sí í ṣe bí grassroots politician ńgbà bẹ́ẹ̀ balẹ̀ jẹ́ tán ẹ wá bẹ̀rẹ̀ sí jókòó ẹ wá ń jókòó táwọn èèyàn àṣẹ tí ẹ mọ̀ ká ẹ láwọn èèyàn sálẹ̀ tá lè dìbò fún yín àṣẹ mọ̀nà nọ́ọ̀tì ẹ wò pé ìbò tó bá wá láti nọ́ọ̀tì báyìí tá bá ti gbedé gbìm ẹ ti wọlé pẹ̀lú ti bí báyìí kò ṣẹlẹ̀ ẹjọ́ 2023 gbàgùlẹ̀ dára yín láàmú we move kò sí ìdẹ́ lè gbé wá kò no election wọ́n náà ti dúró ní Jẹ̀bú wọ́n stand tán wọ́n dúró bí ológun Jẹ̀bú mega rally tó wà ní Jẹ̀bú ẹ jáde o gbogbo àwọn ọmọ Jẹ̀bú lọ́ndì 16 ẹ jáde ẹ ti jẹ́ ká mọ àwọn èèyàn tí wọ́n fẹ́ kó sáàrin wa ẹ rí rally tán fẹ́ ṣe kéé wọ́n fẹ́ pínwó ṣùgbọ́n tí wọ́n fẹ́ fún yín jowó lọ ẹ̀yin tẹ́ ń wá pé kọ́pín jẹ kìí ṣe oúnjẹ tẹ́ jẹ tán lónìí ìtọ́ fi ba gbogbo ilẹ̀ jẹ́ náà nu ṣùgbọ́n nǹkan táwọn ọmọ yín ó jẹ ó Yorùbá nation ìlà nílò ìlà ń fẹ́ Yorùbá nation là ń fẹ́ ẹ bá wa tẹ like ẹ bá wa tẹ love ẹ bá wa share rẹ̀ Yorùbá nation tí yóò ṣe ní jẹtẹrú tọ́ mọ́mọ́ tá a ṣe máa gbádùn bí ìranú ṣúgà tí yóò ní jẹ wá àti gbọ́ yín nílùú Ondo ẹ fẹ́ kí Yorùbá nation wá bẹ́ẹ̀ wọ́n ń kóra wọn jọ ń bẹ̀ Ọmọlúkà ń ṣiṣẹ́ ibẹ̀ yẹn Ọmọlúkà ló ń ṣàwọn anẹ́sì bíbẹ̀ yẹn ṣùgbọ́n ẹ̀yin náà lè fọ́ọ̀mù ara yín gbogbo kálukú ló ń ṣiṣẹ́ takuntakun ẹkúṣẹ́ káwọn kálítọ̀ àrówó lò Yorùbá nation ní gbogbo wa ti dúró tì í gbogbo àwọn ọ̀dọ́ ní oríṣẹ́ ìyà ń jà àwọn èèyàn Kenny Hasan ìyà ń jà àwọn èèyàn ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn jáde fún rálì yẹn lọ́la ẹjọ́ ètò ọba àkárìgbò ni wọ́n ti pàdé kí gbogbo everybody jáde ó ti yẹn everybody ẹ jáde kẹjẹ kan mọ̀ pé nǹkan tẹ́ dúró fún lélẹ̀ àsìkò láti fi nǹkan tẹ́ fẹ́ lẹ̀ ní kò sí tó máa ṣẹlẹ̀.
ẹ gbàgbé kò sí kọ́kọ́ lè ṣe Yorùbá nation flag wà níbi kíní níbi Àkúrẹ́ yẹn ṣé wọ́n ti wọn ò yọ̀ náà flag wà l'Ondo town ó wà lọ́nà rẹ̀ ó wà lọ́rẹ̀ flag dẹ̀ wà ní kíní bíbáyìí ní Ọ̀wọ̀ ṣe ẹni di flag ẹ̀yin náà wá síbi rally ní on the 17 gbà yẹn kẹ̀kẹ́ kan fún yín we move ẹ má rò pa lè dúró a lè dúró sójú kan Yorùbá nation àti dúró tẹ́lẹ̀ iná ẹ bá wa pariwo kẹ́ ṣera yín léṣe ẹ̀yin lẹ́dẹ̀ mọ̀ Gàǹgàrí pa kíní kan kò lẹ́jọ́ nú ṣé bí ìran Fúlàní ṣe jọba lé wa lórí ló dáa ẹ̀yin ọmọ àlè Yorùbá dànù ẹ̀yin ọmọ àlè burúkú ẹ̀yin olóṣèyàn abatẹnijẹ́ orílẹ̀-èdè tó ba ayé èèyàn jẹ́ jù ní location 419 ní Nàìjíríà ni orílẹ̀-èdè tó ba ayé èèyàn jẹ́ jù orílẹ̀-èdè tó sọ̀yàn di dákúdà jù location 419 ní Ìjẹ̀bú Òde ti get ready ṣe ń gbọ́ ìwọ náà tó bá dẹ̀ láǹfààní o lè lọ ti bẹ̀yẹn náà tó bá yẹ pé kò jìnnà sọ́dọ̀ ẹ kí o dẹ̀ tó wá ti rally mega rally nìbàdàn títí Sunday Igboho everybody á wà ń bẹ̀ ẹ ká jáde ká túyàyà ká support ire ká dúró tire àsìkò tí yóò ní jẹ wá mọ́nì tí náà ò ní lọ tẹ́bi ò ní pa wá tẹ́fì tí máa dúró táà ní jìyà mọ́ tí gbogbo ẹ máa wà ókè táà ní ṣerú Fúlàní mọ́ tí wọn ò ní gbẹ ẹ̀tọ́ wa lọ́wọ́ wa kán gbé pàǹdà lé wa lọ́wọ́. So Yorùbá nation iná láti ṣe a máa move pẹ̀lú àṣẹ Ọlọ́run mò ń bọ̀ ẹ kú kalẹ̀ ẹ bá wa tẹ́lẹ̀kẹ́ bá wa tẹ́ lọ́fọ́. gbogbo èèyàn kú kalẹ̀ ojú òní ti wá ànírògbé sọnù bí ó ṣe bí ọmọ ẹ kú kalẹ̀ àkọ́dé akágbà
akóbìnrin akọkùnrin ẹ kú jókòó ẹ bá wa ṣètò yìí. ìyá Olúṣọlá Precious, ìyá tó sọ̀pọ̀ ti re ìyá abayé tọmọtọmọ, ìyá abayé tọmọtọmọ. ìrìn abayé tọmọtọmọ ẹ̀ ní ṣubú dànù. ẹ̀yin ọ̀tẹ̀ ń béèrè pé account number wo lẹ́yìn ká fi sílẹ̀ tẹ́ bá fẹ́ sọpọ́tì wa lórí program gbogbo ẹ̀ bó ṣe ń lọ àti pin ẹ̀ gbogbo tẹ́ ṣe ń tàn wá jẹ gbogbo ẹ̀ láti gbogbo ọgbọ́n tẹ̀ ń dá tẹ́ fẹ́ gbé aṣubú tẹ́ fẹ́ dojú Yorùbá Nation bọ́lẹ̀ tẹ́ tó ti ń oríṣiríṣi jọ bẹ́ẹ̀ ṣe gbẹ́ ṣàwo ẹ ṣe náà ṣe títí ìgbà táwa ń lọ báyìí ẹ wá ẹ̀ṣẹ̀ rántí pé ẹ fẹ́ ṣe referendum àbí abẹ́ẹ̀ rí wọn a ti mọ̀ yín ẹ gbọ́n gangan gbogbo àwọn tó bá ti sọpọ́ọ̀tì Yorùbá Nation gbogbo wọn lẹ́yìn ìjọba location 419 ẹ̀yin olóṣèlú ń dá dúró gbogbo ẹ̀ láti gbọ́ ní Ọ̀ṣun State principal mẹ́ta tó gba Yorùbá Nation láyè Oyèbámijí ọmọ Tinubu ọmọ Ìrágbìjímọ̀ ní ó dá wọn dúró nítorí pé wọ́n gba Yorùbá Nation láyè principal mẹ́ta kí náà ṣe sọ́mọ àlè Yorùbá nìwọ ni gbogbo ẹ̀yin gómìnà yìí ìbínú Ọlọ́run máa dé ìbínú Ọlọ́run ti dé sórí yín ṣé wà tẹ́ ń wí dá ó dáyàn dúró gbóúnjẹ lẹ́nu ẹ̀ torí pé ó sọpọ́ọ̀tì kílẹ̀ rẹ̀ dúró torí pé àwọn Yorùbá Nation wọ́n wá síbẹ̀ ó sì dá wọn dúró ṣé bá ṣe ṣayé ní Oyètọ́lá àwọn èèyàn ròyìn rẹ̀ wọ́n ló ṣe gàkan lọ́sùn ọmọ àtòkò wá balẹ̀ jẹ́ Ìrágbìjí ni ẹjọ́ ṣe ìgbà tí kandidate Tinubu pẹ̀lẹ́ ó fẹ́ ṣọmọ dáadáa sí Tinubu ó gbàgbé wípé ó lo gbogbo ìgbà ìtàn ó padà sílé ó sáré pé wọ́n ṣe ń fòkó lé ọká orí báyìí fòkó lé gómìnà Èkó wọ́n sì padà lẹ̀kọ̀ mọ́ dáadáa lé Ọ̀ṣun kúṣẹ́ àwa ti kúrò lọ́dọ̀ yín location 419 àwọn ò sí ń bẹ̀ mọ́ Yorùbá Nation ni ṣùgbọ́n àwọn tó dá dúró tètè lọ gbà wọ́n padà tó bá fẹ́ wàhálà àwọn alálẹ̀ ó bínú sí ọ wọ́n bọ̀ fà á wọ́n jẹ́ wọn pé wọ́n ṣerú ẹ̀ Yorùbá Nation we move ẹ̀yin ó jẹkújẹ wọ̀nwọ̀nyí ṣé bá yé ṣe nù ẹ̀jẹ̀ jẹkújẹ títí ẹ̀jà ya yín máa yé sọ́mọ àlè níní ẹ̀ rántí pé bá lọ bá bọ̀ àbọ̀ máa bọ̀ àbọ̀ yín kọ́ ló dé àbọ̀ ti délé lórí ẹ̀yin ó jẹkújẹ ń wàkiwà aláìlójútì ẹ kówókówó ẹ kó tọmọ yín ẹ kó ti gbogbo fámìlì yín ẹ sọ̀rọ̀ Yorùbá sínú ebi ẹ sọ wá tẹrú Fúlàní ẹ kó wa sábẹ́ Fúlàní wọ́n ń dà wá bí ẹran ẹ wá ní àmọ́ lọ́mọ ìwọ náà kò sí tó kéré jù láti fi sọ́pọ́tì tó wà nílẹ̀ kò ṣe kò mọ̀ pé ó ṣe fọ́lọ́ Ọlọ́run dẹ̀ ṣàánú tiẹ̀ náà Yorùbá Nation ó dúró a dẹ̀ ti gba Yorùbá Nation Ọlọ́run dẹ̀ ti fún wa gbà a dẹ̀ ti délẹ̀ lérí gbogbo ẹni tó bá ní òwà ní ṣeéṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run wọn á kú dànù ní agbára Ọlọ́run gbogbo owó náà láfi ṣe gbogbo nǹkan gbogbo wọn ń ṣe rally ṣe everything kiri owó ni support a great Yorùbá defence movement worldwide
tó bá ní kò sí tó kéré jù wọn náà fi support account number náà pè nìyẹn wọn náà fi support fi nǹkan kan lẹ̀ ìtò bá filẹ̀ kò sí tó kéré jù yóò wúlò a sì moving forward nìyẹn ṣe tó bá tọ́ tó yàn pé lágbára ọlọ́run á gbé wa délẹ̀ lérí gbogbo ọgbọ́n tẹ̀ ń dá káàkiri a ti mọ̀ pé gbogbo ilé ó wáyé a ti múra dé pẹ̀lú àṣẹ ọlọ́run kò sí tó lè yẹ Yorùbá nation a dẹ̀ dúró lórí Yorùbá nation gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ dúró tire ìrí ó ba gbogbo yín gbogbo oúnjẹ ló ti wọ́n gbogbo nǹkan ló ti wọ́n gbogbo ojoojúmọ́ làwọn èèyàn kú sọ́sibítù kò sóògùn lọ́sibítù pé wọ́n tiẹ̀ tún ń gbowó ìtọ́jú lọ́wọ́ àwọn èèyàn lọ́sibítù kò tún sóògùn gidi kò sí ìtọ́jú tó péye láwọn ọsibítù wa gbogbo ojú ọ̀nà wa ni ò dáa ìjojúmọ́ làwọn èèyàn ṣe ń kú káàkiri àwọn èèyàn ń kú nípasẹ̀ oúnjẹ ẹlòmíì ò rówó gbàwẹ̀ báyìí mọ́sálásí ló ti ń sínú oúnjẹ ẹ̀sẹ̀ bílẹ̀ láì ló ń jókòó tí òun àtàwọn ọmọ ẹ̀ àti bàbá àtọmọ ibẹ̀ náà wọ́n tún ti gbóúnjẹ sínú ṣé bó ṣe kẹ́ sọ ayé dà lélẹ̀ àwọn rìtáyámẹ́ǹtì àwọn tó rìtáyà wọn ò rówó rìtáyámẹ́ǹtì wọn gbẹ̀ntẹ́túmẹ̀ǹtì àwọn tó tiẹ̀ ti pè sórí fẹ́ẹ̀rọ gan sanwó oṣù wọn déédéé àwọn tó ń ṣiṣẹ́ gan ń jìyà ó níye táwọn ìjọba kọ̀ọ̀kan jẹ wọ́n fi oṣù yí oṣù ni àwọn òṣìṣẹ́ òrówó oṣù gbà ẹjọ́ báwo náà fẹ́ jẹun owó tó tún gbà tún kéré kò tún tó ra kankan la fi sọ pé kí Yorùbá nation dúró pé ká gba Yorùbá nation ká wà ní inú ìṣọ̀kan ká gborílẹ̀-èdè wa káyé jìyà mọ́ gbogbo báàtì mọ́tò ló ti wọ́n gbogbo àwọn tó ń lo mọ́tò lásìkò ká kí wọn kó kú iṣẹ́ lẹ́yìn ìgbà tẹ́po wọn gbogbo páàtì ló wọ́n kí ló dé ṣẹfẹ́ pàwárù ni sẹ́yìn ò rántí pé ẹ̀yin ló kù jọ́kẹ́ ẹ̀yin ò lè wọ̀n wọ̀nyí àwọn ọba yín lọ mọ́ Yorùbá nation la dúró tì àádẹ́ gba Yorùbá nation pẹ̀lú àṣẹ Ọlọ́run dẹ̀ ti bá wa gbà ẹ jáde fún rálì tíjọ́ Friday àti tíjọ́ Saturday ẹjẹ́ àtúnyáyá kátúnyáyá ẹ pàdé àwọn ẹ̀mí pankẹ́rẹ́ náà ń bẹ pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo ẹni tó wá fẹ́ mọ pankẹ́rẹ́ èmi náà wà ní Ṣàgámù níta bàbá wa Kárìgbò láti pàdé èmi náà wà ń bẹ ẹ láǹfààní àti rí mi live and direct gbogbo tó wà nílẹ̀ tó wà lọ́kàn yín ẹ wá sọ ń bẹ ẹ rí mi ti Ìbàdàn náà pẹ̀lú àṣẹ Ọlọ́run we move àní dúró fún wọn náà bá fẹ́ support wa kò sí yóò kéré jù fi sínú àkáǹtì fún gbogbo ohun tá a fẹ́ ṣe owó rẹ ó ní tó lè ṣe àdúrà rẹ ó ṣe pàtàkì ìjáde rẹ ìnára yín ẹ ní ṣe lásán ọmọ owó jọ jèrè rẹ ní àjọ délẹ̀ lérí ni pẹ̀lú àṣẹ Ọlọ́run á dẹ̀ fún gbogbo wa ṣe àní kú sọ́nà bí èéfín pẹ̀lú àṣẹ Ọlọ́run á dá òbò wá á ṣe nírọ̀wọ́rọ̀ rẹ̀ a sì ní rí wàhálà ẹ̀yin yẹn má bẹ̀rù kò sójo ẹ̀rù ń bà àwọn tó ń ṣiṣẹ́ ìjọba gan wọ́n sọpọ́tì wa ṣùgbọ́n wọ́n dá wọn dúró gẹ́gẹ́ bá ṣe táwọn kan dúró lọ́sùn ṣùgbọ́n ẹ má wọ́rì díẹ̀ náà lókù tẹ́ fi bọ́ pátápátá pẹ̀lú àṣẹ Ọlọ́run dẹ̀ ṣe rọrùn ẹ má jẹ́rú ọbẹ̀ bá wa tẹ́lẹ̀ kẹ́ bá wa tẹ́ lọ́ọ̀fù ẹ bá wa ṣe ètò yìí ìyàwó Olúṣọlá Precious ìyá dáadáa kò sí dálè fi bàyá yẹn jẹ́ wọ́n búyá yẹn àwọn àgbò pọ̀nú kan náà tó jọ́pọ̀ lóṣèlú ni wọ́n búyá wa Olúṣọlá Precious nígbà náà lọ́hùn oyin tẹ ní kò dùn nígbà kan ló padà wá dàdùn ọ̀rọ̀ ìyàwó Olúṣọlá Precious yóò ó padà já sọ́pẹ́ ṣe wá rí báyìí kó já sọ́pẹ́ lójú àwọn ọ̀tá lójú abínú ẹni aká nọ́mbà yẹn ni olówó àńlẹ̀ yìí olówó àbẹ́ yìí ó nìyẹn tó béèrè aká nọ́mbà àti pin ẹ̀ síbẹ̀ Adébáyọ̀ Abíọ́dún we move ogun tá a fẹ́ ṣe àtọ̀lá lọ ẹ̀ẹ́rẹ́ mi náà ń bẹ̀ ẹ̀ẹ́rẹ́ báwọn èèyàn ṣe ṣùgbọ́n gbogbo àwọn kọ́tà nírò ìwọ náà lè ṣe nǹkan kan àjọ ńlọ náà ni Yorùbá nation àjọ máa gbà ní gbogbo ohun tó léṣèlú bá wù kó dẹ̀ ṣe wọn ò lè rí wa mú Ọlọ́run bá mi yóò gbàgbára lọ́wọ́ wọn ẹ ṣé bàbá wa pẹ̀lú àṣẹ Ọlọ́run adẹ̀tí délẹ̀ lérí Ọlọ́run dẹ̀ ti bá wa ṣe kò sí ní tẹ́ lè ṣe ju wípé kọ́lọ́run bá mi kó bá wa ṣe lọ Ọlọ́run tó dẹ̀ láyé tó lọ́run yóò ṣe délẹ̀ yóò bá wa ṣe délẹ̀ lérí àníkú sọ́nà bí èéfín ẹ wo Yorùbá nation àti gbà á
pẹ̀lú àṣẹ ọlọ́run a ti gbà á. Ẹ jẹ́ gbogbo owó pàdé níbi mega rally wọn láàfin bàbá wa Àkárìgbò. Ibẹ̀ ni ẹjẹ́ á ti pàdé. Ẹ jáde, ẹ túyáyà, ẹ wá sọ̀pọ́ọ̀tì re. Oríire ni fún wa pa fẹ́ gbalẹ̀ wa. Oríire ni fún wa pa fẹ́ gbalẹ̀ wa. Pẹ̀lú àṣẹ ọlọ́run àní kú sọ́nà bí èéfín. Ẹ jẹ́ á jọ sọ̀pọ́ọ̀tì re yìí. Ire gbogbo wa ní òde. Gbogbo pé àwọn ọmọ wa ń gbé àga lọ iléèwé tí wọn ò rí ètò iléèwé tó mọ́yán lóko, kòtò ẹ̀kọ́ tó mọ́yán lóko, kò ní sí yẹn mọ́. Wọ́n ti gbá wa jìnnà location 419 ti fìyà jẹ wá. Wọ́n ti gbógun ní wa lọ́wọ́ wa. Wọ́n ti pọ̀pọ̀lọpọ̀ lápàsáyé tí wọ́n nìkan náà mọ̀. Olè ni wọ́n yojúmọ́ ni. Gbogbo tó tún wá báyìí ni pé ká tún dojú gbogbo tá a ṣe bolẹ̀ ká gbowó ká tún bẹ̀rẹ̀ sí fún wa lówó kókó lọ kárò lọ ká tún jẹ́ oṣù ọdún 10 ogún ọdún mi ìná tún fẹ́ fi wá sí next level rọ́. Gbogbo àwọn tó dẹ̀ fẹ́ jíje èmi Fáyẹmí ni èmi kíní ni gbogbo wọn lẹ́lẹ́bọ lẹ́rù. Olè náà fẹ́ lọ jà ń bẹ̀. Kèye wọ́n fẹ́ràn Yorùbá náà fẹ́ jẹ pírẹsidẹ́ǹtì kí náà gbàgbé sọ̀hún. Ó jẹ gómìnà tó tún ló jẹ pírẹsidẹ́ǹtì. Olè ní ọ́, kò sí tó ń wá ká. Olè nírú èyà bẹ́ẹ̀, ó ń jẹkújẹ ni. Reverend Raymond Ọlálékan Ọlájíire, ó sì ń tán gbàgbé bẹ́ẹ̀. Ọgbà tó fi yà jẹ̀yàn náà ni. Ẹjẹ́ àgbà Yorùbá nation wa á ṣèjọba wa bó bá ṣe wù wá. A lè gbìyànjú, a lè ṣe tó bá yẹ ká ṣe. Ẹ bá wa ṣe ètò yìí kó délé rárá kó délé ajérò. Ojú òní tì wá. Ẹ jẹ́ ká jáde fún rally yẹn ní ọ̀la. Ìyẹn láàfin Àkárìgbò. Ìyẹn ní ti kíní ní Ògùn state. Ẹ gbogbo wa jáde kátúyáyà. Yorùbá nation ó ti dúró. Ògo adúláwọ̀ ló dẹ̀ jẹ́ fún wa. Mo dẹ̀ pé lágbára ọlọ́run àtijọ́ délẹ̀ lérí. Mọ̀ pé ọlọ́run ọba kò ní gbàgbé gbogbo wa. Àṣẹ débi èrè. Ẹ wọ́n gbàgbé wípé gbogbo tí a ń ṣe fún ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ní. Fún ìgbáyégbádùn àti láti jẹ́ èèyàn tí ìyà ò ní jẹ wá mọ́ ni Yorùbá nation yìí wà fún. Ibi tí a bá ti gba òmìnira ọkàn gbogbo wo lè balẹ̀. Ìyà ń jẹ wá ọkàn wo balẹ̀. Iṣẹ́ àtòṣì ti pọ̀ jù nídọ̀ wa nísàlẹ̀ ń bí ọ̀nà wo dá. Ìjojúmọ́ làwọn agbénipa tíjọba location náà ìran wá wọ́n fìyà jẹ wá. Wọ́n ń pa wá, wọ́n bá wọn yọ ara sùn, wọ́n bá yọ ìyá wa sùn. Wọ́n ń pa wọ́n sọ́nà oko wọn jẹ́ wọn dáko mọ́, kò ní sí yẹn mọ́. Ní Yorùbá nation àgbà ọkàn wo balẹ̀. Pẹ̀lú àṣẹ ọlọ́run ó dẹ̀ ti tẹ̀ wá lọ́wọ́. A ti rí gbà gbogbo èèyàn tó bá fẹ́ sọpọ́tì wa account number yẹn la pín yẹn. Ẹjọ́ kò sí iye tó kéré jù. Ojú òní ti gbogbo wa àjọ délẹ̀ lérí. Ìyàwó Olúṣọlá Precious Adéṣanyán Adéolú Tribu. Ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa fìfẹ́ jètò yìí. Ẹ bá wa share rẹ̀. Account number pin ẹ̀ síbẹ̀ yẹn fún sọpọ́tì yín. Ojú òní ti ẹjọ́ ẹ wo mo ń bọ̀ mistake wà nù kíní àkáǹtì yẹn. Eléyìí ni mo pín bẹ́ẹ̀ òun ní ká pín ní mọ̀ pé lágbára ọlọ́wọ́ amú adélẹ̀ àti pín ní àkáǹtì yẹn síbẹ̀. Ẹ ti gbọ́ ojú òní tì wá àní ṣìṣe pẹ̀lú àṣẹ ọlọ́run. Ẹ̀yà jọ mọ̀ wípé a ti lọ we move. Ojú òní tì wá kò sí iye tó kéré jù.
ẹ má gbàgbé láti subscribe sórí Àkànbí Pankẹ́rẹ́ Ọ̀rọ̀ lórí YouTube. ẹ ṣé o, ẹ bá wa ṣe ètò yìí o, ẹ já pàdé níbi rálì yẹn lọ́la láàfin Àkárìgbò. ẹ já pàdé ń bẹ̀, kò sí tó kéré jù láti fi support wa. Ọlọ́run á dẹ̀ fún gbogbo wa ṣe, àjọ délẹ̀ lérí. ẹ ṣé o, akóbìnrin akọkùnrin, we appreciate you. Àkànbí Pankẹ́rẹ́ Ọ̀rọ̀ ni ẹ jẹ́ mi náà mọ́ mọ́ra alẹ́ fún rálì lọ́la, torí ibẹ̀ ń jìnnà díẹ̀ ń blu tí mo wà ẹ́, ká lè jọ débẹ̀ ká lè jọ ṣe. ẹ ṣeun dáa o, ẹ bá wa ṣe ètò yìí, ìtẹ́ bá ní lágbára ẹ fi sínú àkáǹtì ọ. Ọlọ́run ọba yóò ṣàánú gbogbo wa. ó kí àmì Olúṣọlá Precious, ìyá dáadáa, ẹ pẹ́ fún wa. ó dáa o, lórúkọ wọn Great Yorùbá Defence Movement Worldwide TV lẹ́ ń gbọ́, lórúkọ ìyàwó Olúṣọlá Precious la fi ń dágbére. ó dàárọ̀, ẹ ṣé o. Àkànbí Pankẹ́rẹ́ Ọ̀rọ̀ ni ẹ fi nǹkan tẹ́ bá ní lágbára sí àkáǹtì nọ́mbà tó wà tá a pè nìyẹn. ẹ ṣé, ó dàárọ̀.